The then Honorable Speaker, looking at me, I'm going to then be back to the project, or think you have a command, I don't think I'm going to Wow, Proye, Warude, government and Nico, Warude Gasawa, Bushmasia Rabu, Kawidu Waru, Banaka Giruame, Jerry Kuri, Kabau Code, Ningu Quantas, Little Simon, you got a young or probably wọ́n kúrò ẹ̀ tí a ìròyìn tá a lọ sí àkàwọ́ kúrò kúrò dáńsá yorùbá àdọ́mi ní máa ń kó mọ́mọ́ ẹ̀ gbọ́dọ̀ ẹ̀tọ́ wọn yẹ kó ọ̀dọ́ mẹ́rin ó gèdè gàtúrà sí mọ́ iná sọ́ọ̀sì yẹ kàtó mẹ́rin náà mẹ́rin tàbá kúrò dán kó ṣe gbọ́dọ̀ ẹ̀tọ́ wà lóde ní kúrò pé bàání lọ́sọ̀ wà lóye ẹ̀ bàání bí bá máa lọ́ba mẹ́rin náà kó ṣàǹbá kó ayé pé ìdí kàtó ọ̀dẹ́ bí adọ́ mi ẹni tí ì ṣe àgbẹ̀ à. Àfáàlù bá gbé à àdúrà kan báyìí máa ń kàwé náà àfáàlù bá ti gbé wúfọ̀ bẹ̀rẹ̀ ń kàn án ma ẹ ṣe àrẹ́gẹ́ ìlú wàrú kò fún jóyè lọ́sọ̀ wà ní yàrá bàálí thank you very much. Sa sọ̀rọ̀dẹ̀ gbé ta yí tí o máa mú pẹ̀lú ń dán kó fi àbọ̀ ọ̀fọ̀ sa sọ̀rọ̀dẹ̀ à pé ìdílé ka ìṣúlẹ̀ ìgbà máa wà. Nimpana vima na mawi wema kugira kai na kubira ina kugira kai na kubira e bagermu ya na ino kanu tabura mungu forogu na uso yote ukianda basadia leo watafunga yani sababu kwa sababu amuzi kali ndio kwa maremu ndio nakanga ndani kwa kina nanga bi maremu kita kwa musadia in tuwa ndetu sumuso tamsiala Natin nagangkap ito dan sekakop bisa ini alaji kambe min nagangkap ito social committee chairman dia Ban Maria Aburi dia Desa Dorba dia nagangkap ito dia from dia Desa Amera pela social mata levou o Itazi vindo lá foi dar fogo do Pico eu não vou me dar bem com
Kiri sọ fún mi àmọ́ kí n sọ fún mi máa sọ̀rọ̀. Ó ní sọ fún mi ìyàwó ní sọ fún wa. Sílẹ̀ máa bá. Mẹ́rin máa bọ̀ wò.